ẹlòmíì gan lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam wá ẹ̀kọ́ tó yẹ kó fi wá yé gbogbo àlùmà gbàtọ́ bá di ọkàn lọ mẹ́lìtì mẹ́gbẹ́ kan ni yóò ní òun mẹ́gbà ló ń kó òun tó lọ sí ilẹ̀ Lárúbáwá àbí òye òun ò sì lè títorí pọ̀ ń lọ ilẹ̀ Lárúbáwá kó òun pé òun ò sí kíni òun ò mẹ́mbà mọ́ ẹ wò nǹkan bẹ́ẹ̀ o torí ẹ ẹni tó yẹ kó fa àwọn èèyàn tẹ̀tẹ̀ òun pẹ̀lú wọn náà wọ́n á máa ṣì àwọn èèyàn lọ́nà ẹgbẹ́ yìí náà sáni ẹgbẹ́ yìí náà sáni síbẹ̀ yìí sì ti mà oríṣiríṣi aburú eléyìí tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ yàtọ̀ sí pé òní gbẹ́sì Islam yìí oríire ó dúdú dáadáa lọ́nà wo torí òní ní access láti gbọ́rọ̀ olùmọ̀mí àwọn afẹ́gbẹ́ rẹ̀ nìkan ló máa gbọ́rọ̀ wọn ẹ̀rí pé tó bá fẹ́ kán àbùkù lẹ́gbẹ́ máa sọ pé kódà mo gbọ́ dánilẹ́kọ̀ọ́ kan dánilẹ́kọ̀ọ́ yẹn masha Allah pé ta ló ṣe àṣewù kan báyìí ní kíníkà ẹ sọ ara yín o ẹ má máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ kí sí gbogbo wáàsí lọ́tọ̀ kéèyàn máa gbọ́ o tí èèyàn ti sin táwọn ṣe wù wá tá a fọwọ́ sí tá a fara mọ́ tí wọ́n bá ń wí ẹ má máa tẹ́tí gbọ́ gbogbo wáàsí kí wáàsí táwọn káyọ̀ máa kan rẹ̀ ọ̀pọ̀ gbogbo dàdàrà kátà bá ń dà sí ọ lórí wọn lè ní kọ́ ọ máa gbọ́. bákan náà ẹnì kan tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ tó ń lo mọ́sálásí jàmáà kan tó máa rí téèyàn ti ń pọ̀ ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fòfin lélẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ bá aláàmú o ní tí wọ́n wí àwa wọn bá wí o wọ́n ń sọ pé níta ń ṣe ọ̀dà lédè kúkúrú ni o torí ẹ wọ́nà tẹ́ fi tákù wọn o ẹ límìtì wọn o inú tá a ṣe ni pé ẹ sọ fún wọn pé àgbà kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yẹn torí tí wọ́n bá tẹ̀síwájú gbogbo àfáà tí wọ́n bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nù àwọn mọ́ṣáláṣí ti wá ó gbọ́dọ̀ jẹ́ mẹ́mbà. so wọ́n ti wá pé ó di mẹ́mbà wọ́n náà bá ní kí ló burú mbẹ́ bàbá di mẹ́mbà kò kí káwọn ọmọ sọ̀rọ̀ wá tá a sọ ó ti pé káwọn ọmọ sọ ma níjọ́ tó bá ti mẹ́mbà láìsí rẹ̀ khalas kò tún ní lè sọ pé gẹ́gẹ́ bíi mẹ́mbà gbogbo ń tẹ́bà sọ ẹ́ kọ́kọ́ fi hàn ṣéwù àgbàlẹ́gbẹ́ tí ṣéwù bá ní níta ẹgbẹ́ sọ àwọn fara máa ìdán tí wọ́n bá ní kọ́ tọ́ àjẹpẹ́ lè sọ ẹ dákun kí á ní ọ̀tọ̀ kò sí ní tí ọ̀tọ̀ sọtorí ẹ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ bákan náà ẹ rí i pé látàrí pé wọ́n ń ṣẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ nǹkan kan di Islam ẹni tí ọ̀sẹ̀gbẹ́ wọn máa fojú wo pé bọ́rọ̀ yìí ṣe wá dáa tó yìí ntọ́kàn kù náà ní kíkẹ́ ẹ̀wọ́ ẹgbẹ́ wa mùsùlùmí ni mi pé ẹ̀ ṣe mùsùlùmí but you know àwọn ọ̀kọ́ wà àlùjánnà síwájú àwọn kan ìyẹn ni pé dínú ẹgbẹ́ ti yín ẹ̀yà ọ̀kọ́ wà àlùjánnà síwájú táwọn garanti yín bẹ́ẹ̀. bákan náà ẹ rí i pé lórúkọ pé wọ́n ń ṣẹgbẹ́ wọ́n tún máa tọpinpin àṣírí àwọn obìnrin ọ̀nbẹ náà àwọn ẹgbẹ́ yẹn tó ń ṣe tó yẹ pé wọ́n sọ fáwọn obìnrin yẹn pé wọ́n gbọ́dọ̀ máa ìnfọ́ọ̀mù ẹni tí wọ́n fi ṣe ṣéwù wíńgì tí wọ́n pín sí dígbé yọ́n máa sọ fún ìgbà wo ló bẹ̀rẹ̀ nǹkan oṣù ìgbà wo ni nǹkan oṣù parí ẹ dákun torí tọ́ lọ́hùn ìwọ gẹ́gẹ́ bí bàbá ọmọ abọ́kọ ọkọ obìnrin àwọn ní timetable lóṣù tó kọjá on the 2nd ní nǹkan oṣù bẹ̀rẹ̀ ok lóṣù yìí ó pé on the 5th ok a'udhu billah nbọ lọ́lọ́run ti bẹ̀yìn pé kẹ́ ẹ máa ṣe lé ọ̀gá wa gan anabi sallallahu alayhi wa sallam kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ rẹ̀ látàrí pé wọ́n ń ṣẹgbẹ́ náà nù wọ́n máa fi àwọn doctrines wọ́n máa fi lélẹ̀ láwọn doctrines tó ṣe pọ̀ tako Islam wọ́n lè sọ pé gbogbo ọmọ ẹgbẹ́ àwọn ìborí tí ó gbọ́dọ̀ ju báyìí lọ àwọn ọmọ ẹgbẹ́ àwọn wọ́n gbọ́dọ̀ dán wò pé kí wọ́n bójú o àwọn míì lè gbé gbogbo ọmọ ẹgbẹ́ àwọn wọ́n gbọ́dọ̀ bójú ni o àbí òye wa kálukú wọ́n sá máa fi doctrines lélẹ̀ pé torí pé kálukú fẹ́ ya pasẹ́nu mi ìgbà tí èsì pé Islam tọ́lọ̀ fi rán Nabi sallallahu alaihi wasallam lọ́jà lọ́dọ̀ wọn bákan náà wọ́n tún lè ṣe lófin wípé gbogbo ẹjọ́ wa ti fẹ́ yàwó nínú àwọn ọmọ ẹgbẹ́ ó gbọ́dọ̀ jẹ́ pé inú ẹgbẹ́ ni ó ti mú yàwó gbogbo obìnrin tí ó bá lọ́kọ kò gbọ́dọ̀ wá ọkọ lọ sí òde ẹgbẹ́ inú ẹgbẹ́ ni ó ti mú yàwó àní ó ti mọ́kọ torí ẹ̀ wọ́n lè tún bá débi wípé ṣéwù ẹgbẹ́ ọlágbára níbi àti fọmọ lọ́kọ ju bàbá ọmọ gan lọ
so ìyẹn ni kí wọ́n ti hijack ọmọ mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ so ọ̀nà káwọn èèyàn mọ̀ pín yẹlẹyẹlẹ dà látàrí gbogbo rọ́bìṣì bẹ́ẹ̀ náà ni àwọn ètò ìtẹ̀ sọ pé ńgbà tó ti wọ ẹgbẹ́ yẹn ò lẹ́tọ̀ọ́ láti lọ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ní ti máa ń ṣe ọ́ àfinú ẹgbẹ́ yìí náà lọ́ọ́ máa gbé wa ìyẹn ni pé ńgbà wọn ti lẹ́yìn náà lẹ́fẹ̀ẹ́ ra yín ṣéwù náà ló sì fi ọ́ fún un so ọkọ rẹ ọba àpá ò lẹ́lómi tó lọ́ọ́ fẹjọ́ sùn ẹgbẹ́ yìí náà ló gbé wa so eléyìí ẹ rí i pé nínú àwọn aburú àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe nù ọ̀gá wọn kò bá máa wíwíkúwì kò bá máa sọ̀sọ́kúsọ wọ́n ní wíkúwì sọkúsọ tí ń sọ òun náà ní Islam